lára onílé lára àlejò akúṣẹ̀ náà ni ẹ ti rólówó kó lọ́mọ bá yàn jà pé èmi mo bí ẹ ti rí ẹ lè rí wọn máa ń fọmọ wá olówó kiri ni. ọjọ́ némì wọ́n ní màá yẹn wá ó lọ síbi némì ó lọ lé ọkọ ẹni tó ń yàn lálẹ́ lọ́jọ́ némì ọmọ ìwọ náà lọ bí súná wọ́n rí ọ bí èèyàn gidi tí wọ́n mọ̀ wípé ẹranko tó dáṣọ èèyàn bora ni ọ́ wọ́n wá ní máà tí wúmà yẹn fẹ́ tó jí ọkọ ó wá ṣaláìsí àlè wá lọ kílèmù ọmọ nílé ọkọ obìnrin yẹn wípé òun lòún ní ọmọ yẹn ṣé wọn ò rí bó ṣe jọ òun ni ó sì gba ọmọ. apart from wípé ẹjọ́ àwọn èèyàn àbí ṣé ìrònú tèmi máa ń yàtọ̀ ni torí kò yé mẹ́dàkùn ẹ̀ náà ń bẹ̀ fún mi ṣé ìrònú tèmi ó máa ń yàtọ̀ ni. àlè ló gba ọmọ nílé ọkọ ẹni tí ń yàn lálẹ́ ní ọmọ tó jẹ́ wípé ìyàwó bí fún ọkọ tí ọkọ gan kọ́kọ́ tó kú tó wò wípé òun bímọ sáyé ọkọ wa kú tán àlè wa lọ kílèmù ọmọ lọ́lé àwọn ọkọ yí ọkọ yẹn wá gbé ẹjọ́ lọ ságídí. tẹ́ ẹ̀ bá tiẹ̀ bẹ̀rù èèyàn tẹ́ ẹ̀ ní bẹ̀rù ọlọ́run ẹ̀ ní bẹ̀rù àtúbọ̀tán ẹ̀ ní bẹ̀rù àtúbọ̀tán. ó dà wípé ayé ti wá lajú wípé a ti normalize àwọn ìwà àbàjẹ́ yìí téèyàn fi wá ní ẹ́fọ́ntì láti lọ clear.